A kú dédé àsìkò yìí o, àsìkò ọdún. Ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ o. Lágbára Kristi, ojú a máa rọ́dún o. Ọwọ́ ọ̀tá ò sì ní bá ẹnikẹ́ni nínú wa. Lágbára Kristi, ọdún tó ń bọ̀, bí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, yóò ṣojú gbogbo wa. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ohun tí mo mú wá ní ọ̀sán yìí, àní iṣẹ́ tí Ọlọ́run rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn. Òun ni fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wà ní àyè kan rí, tàbí tẹ́ ẹ ti di ipò kan mú, tàbí tẹ́ ẹ ti ní nǹkan kan tó bọ́ sọnù lọ́wọ́ yín. Ṣé ọ̀tá ló gbà kúrò ni? Àbí carelessness yín? Àbí àìlóye yín ni? Àní ohun tẹ́ ẹ ti ní rí tí ó kú tó ń gbà kúrò lọ́wọ́ yín, mo fi ń dá yín lójú wípé agbára Ọlọ́run sì ń bẹ síbẹ̀ o, tó ń gba ohun tí ayé gbà lọ lọ́wọ́ ẹni tí ń gbà padà fún ni. Nínú Bíbélì, Sámúẹ́lì kejì, orí 19 ni ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀. Gbogbo á mọ̀ wípé ọba ni Dáfídì ń ṣe. Fúnra ara Ọlọ́run ni Ọlọ́run wá Dáfídì rí níbi tí ó ti ń sọ àgùntàn bàbá rẹ̀ pé kó wá jẹ ọba. Ṣùgbọ́n bóyá torí àìlóye rẹ̀ tàbí torí ìdí kan tàbí ìmíràn, ǹjẹ́ ẹ mọ̀ wípé ọba yìí sì bọ́ sọnù kúrò lọ́wọ́ rẹ̀? Ó bọ́ sọ́wọ́ ọmọ ẹ̀ gangan, ọmọ tó bí inú ló ń fogun ìjà, ó wá kúrò lórí ìtẹ́. Nígbà tó kúrò lórí ìtẹ́, ó ṣe nǹkan kan o. Kì í ṣe ijó àti ayọ̀ ló fi kúrò nílùú yẹn. Bíbélì sọ pé ó da eérú sórí, ó túmọ̀ sí pé ó ba inú jẹ́ gidigidi, toró ti mọ̀ wípé òun ti kúrò láyè ọba. Ṣùgbọ́n ẹ gbọ́ lónìí, ǹjẹ́ ẹ mọ̀ wípé bí agbára Ọlọ́run ṣe tó, Ọlọ́run ṣètò tó tún padà sáyè yẹn padà. Kí ni nǹkan náà tó o ní tó o ní mọ́? Kí ni nǹkan náà tí àwọn ajúnilọ́ gbà lọ́wọ́ rẹ? Ṣé lójú àlá náà ti gbà ni? Àbí nínú ẹ̀rín? Ṣé nínú ìjà náà ti gbà ni? Àbí lójú ayé? Ṣé ilé ọkọ náà ti gbà ni? Àbí ilé àná? Ṣé àárín àwọn ènìyàn ọ̀rẹ́ rẹ náà ti gbà ni? Àbí wọ́n gbà torí pé ò léèyàn? Eléyìí ò tó nǹkan tó kù lé lórí. Eléyìí ò tó nǹkan tó bànújẹ́ lé lórí. Eléyìí ò tó nǹkan tó máa rò pé ó ti tán náà nìyẹn. Ohun tí mo fẹ́ kó mọ̀ lónìí ni pé ohun tó ń gbà lọ́wọ́ rẹ ó sì tún lè gbà padà. Wàá gbà padà tá a sì jẹ́ tiẹ̀. Torí pé agbára Ọlọ́run sì ń bẹ síbẹ̀. Agbára Ọlọ́run ní ipá láti gbà padà fún ọ. Kí ni nǹkan náà? Ṣé o lọ́mọ rí ni tó fò sọ́lẹ̀ tó kú? Ṣé o lọ́kọ rí ni tán gba ọkọ lọ́wọ́ rẹ? Ṣé o ti láyọ̀ rí ni tó láyọ̀ mọ́? Kò sóhun tó ń gbà lọ́wọ́ rẹ tọ́lọ́run ò lè dá padà. Ohun kankan ni kò kàn mọ̀. Ohun tó fi sọ́kàn ni pé màá gbà kíní tán gbà lọ́wọ́ mi padà. Àsìkò tí mi mọ̀ tó yẹ òye mi náà ti gbà kúrò lọ́wọ́ mi. Tó o bá ti fi èyí sọ́kàn, ó gbàdúrà tó ń gbà ni. Àdúrà ó ní bí èèyàn ṣe ń gbà tó ń gbà. Bí èèyàn ti ṣe ń gbàdúrà tó ń gbà ni wípé ó fọkàn sí pé mo fẹ́ gbà padà. Ó sì fọkàn sí pé Ọlọ́run ní agbára láti gbà fún ọ padà. Tó o bá ti fi èyí sí, ní tọ́rọ̀ bá ti rí bí eléyìí, èèyàn ò kì í dá ogun yẹn jà. Ènìyàn ò kì í dá gbàdúrà bí eléyìí fúnra rẹ̀ torí pé ìrònú gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn. Torí bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe pé àpéjọ àdúrà fún wa ní gbogbo ìgbà. Every week a máa ń ní ìpàdé àdúrà ní ilé ìjọ wa tó wà nílùú Èkó ní nọ́mbà 19 Haruna Subairu Street ní Ládìpọ̀ bus stop Agége Motor Road Oṣòdì ní besides Zenith Bank tó kọjú sí Oando filling station. A máa ń bẹ̀rẹ̀ ní every Thursdays. A máa ń àtúnṣe ní Thursday lẹ́yìn. A máa ń bẹ̀rẹ̀ ní aago 7 àárọ̀. À ń parí àdúrà yẹn ní aago 10. 3 hours prayer ni. Ó rí àwọn ọmọ Ọlọ́run bọ́n ṣe ń gbàdúrà. Ó béèrè tiẹ̀ náà, ó dẹ̀ rí nǹkan tó sọnù gbà ni. Gbọ́, nígbà tí ọba padà sí ọ̀dọ̀ Dáfídì, ǹjẹ́ o mọ̀ pé ó ṣe àwọn nǹkan kan? Nígbà tó dórí oyè, gbogbo àwọn tó ní lára, gbogbo àwọn tán takò, gbogbo àwọn tán lé lọ, tán lé kúrò lórí oyè, kò padà débẹ̀ mídélì tó dẹ̀ máa gbèjà wọn rárá. Ohun tó ń túmọ̀ sí ni wípé kọ́kọ́ bẹ Ọlọ́run pé kó dá ògo rẹ padà. Ohun tó ń gbà lọ́wọ́ ẹ kọ́kọ́ bẹ kó dá padà.
má fi sọ́kàn pé yẹ tí bá ti débẹ̀ màá ní lágbájá lára màá ṣe rárá. Ọlọ́run ní ń kọ́ ni bí èèyàn ti ṣe ń gbèjà ẹni. Ǹjẹ́ àmọ́ pé throughout Dáfídì kò gbèjà, ṣùgbọ́n ó fi ìgbèjà fún ọmọ rẹ̀ Solomon tó jọba lẹ́yìn rẹ̀. Ọlọ́run ń bẹ bíi tàtijọ́. Ọlọ́run bí èèyàn ṣì dá, Ọlọ́run á tún dá. Ọlọ́run ti ń dájọ́ dáadáa. Ọlọ́run á gbèjà rẹ̀. Wá darapọ̀ máwọn ènìyàn Ọlọ́run kán gbàdúrà, kẹ́jìjọ́ gbàdúrà pọ̀. Ogun ó ṣẹ fún ọ, ìdè ó jà, ọ̀nà ó là, ọkàn rẹ̀ á balẹ̀, ojú ò ní tì ọ́, ibi ò sì ní bá ọ. Gbọ́, á jẹ́ kí ayọ̀ kún ọkàn rẹ. Ọ̀tá tó ṣèyí ti rò pé òun ti ṣe tán ni. Ìwọ ló mọ̀ yìí pé ọlá sì kù, ọlá sì ò tí ì tán, ọlá rẹ sì kù. Mo ń fi yé ọ lónìí wípé ó bọ́ lọ́wọ́ ogun, ó borí ogun, ó lékè ogun. Ọwọ́ ọ̀tá ò sì ní tẹ̀ ọ́. Ní agbára Kristi, ní oríta tó ti máa ń sọkún nì pé ìwọ leléyìí, ìwọ ló dà báyìí, ọlá tó lọ á padà. Kò ṣe bọ́lọ́run ló ṣe tàkọ́kọ́, Ọlọ́run tó ṣe tàkọ́kọ́ á tún ṣe ètò bó ṣe máa padà. Alágbára ni Ọlọ́run yìí, ṣáà ní ìgbàgbọ́ nú rẹ̀. Má torí eléyìí wọ ẹgbẹ́kẹ́gbẹ́, má torí eléyìí gba ìgbàkúgbà, má sásọ̀tún sásòtì. Darapọ̀ máwọn ènìyàn Ọlọ́run. Ohun tí mo mọ̀ pé ó ń ṣe ọ ni pé ó kúkú mọ̀ pé àdúrà ń dá gbà. Gbọ́, àní darapọ̀ máwọn ènìyàn Ọlọ́run. Ó mọ̀ wípé àdúrà máa ń gbà fẹ́ni tó bá gbàdúrà. Lórúkọ Jésù àdúrà rẹ yóò gbà, ọwọ́ ò sì ní tẹ̀ ọ́. Lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ kí n dárúkọ ilé ìjọsìn wa fún ọ. Ilé ìjọsìn wa wà ní nọ́mbà 19 Haruna Subairu Street ní Ládìpọ̀ bus stop, Agége Motor Road, Oṣòdì, beside Zenith Bank tó kọjú sí Oando filling station. A wà ń bẹ̀ ní every Thursdays ní agogo 7 àárọ̀ títí di agogo 10. 3 hours náà ni la fi ń bá Ọlọ́run pàdé. Ó rí ìyanu tiẹ̀ lágbára Kristi, ọwọ́ ọ̀tá ò sì ní tẹ̀. Mo wá gbàdúrà fún ọ gẹ́gẹ́ bí ikọ̀ Ọlọ́run tá a fi iṣẹ́ rán wípé ohun tó ń gbà lọ́wọ́ rẹ ní ìlọ́po Ọlọ́run á dá padà fún ọ. O ò ní bá wọn sọkún mọ́, ojú ò ní tì ọ́, ọwọ́ ọ̀tá ò sì ní tẹ̀. Ìwọ ló rẹ́rìn ìgbẹ̀yìn, torí ẹni bá rẹ́rìn ìgbẹ̀yìn òun ló rẹ́rìn rín. Ògo Ọlọ́run á sì di mímọ̀ nínú ayé ẹ. O ò ní ṣubú dànù o. Ìlérí Ọlọ́run yóò wá ṣẹnu ayé rẹ ní agbára Kristi. Láti àkókò ìlọ, gbogbo ìgbésẹ̀ rẹ Ọlọ́run yóò wá máa tọ́ ọ. Wàá máa gbé ìgbésẹ̀ láti inú ògo bọ́ sínú ògo. O ò ní jábọ́ mọ́ o. Ìlérí Ọlọ́run á ṣẹnu ayé ẹ. Year 2016 tó ń wò ní yóò jẹ́ ọdún ayọ̀ fún ẹ. Wàá borí délé o. Orúkọ mi ni wòlíì àti àlùfáà Akínọlá Ìbòsíọlá. Tẹlifóònù nọ́mbà mi ni 08033473935. Lẹ́ẹ̀kan sí 08033473935. Ọlọ́run kó pẹ̀lú yín.